أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى الذي تعزز في ملكه وتفرد في وحدانيته القائل في محكم تنزيله الحمد لله الذي أنزل الكتاب على عبده ليكون للعالمين نذيرا ثم الصلاة والسلام على من لا نبي بعده خير خلق الله مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه àtúnṣàdé ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala lẹ́ni kú lọ́dún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé àtúbẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run ọba aláàánú jùlọ ọba oníkẹ́ ọlọ́run bá yẹn tún ń pè wá sí àkíyèsí ọlọ́run bá ní alhamdulillahi alladhi ọpẹ́ ni fún ọlọ́run alladhi anzala al-furqan ọlọ́run bá tó já sí pé òun náà ló ń sọ alukurani kerim ló ń sọ kalẹ̀ ló ń sọ àwọn nǹkan tí máa ń ya irọ́ àtòdodo ló ń sọ kalẹ̀ pàápàá jùlọ kójíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ àti ọlá ń bẹ fún alladhi anzala ala abdihi alkitab ó ń sọ kalẹ̀ fún ẹrú ẹ̀ àwọn nǹkan tá à ń pè ní ìwé alukurani kerim tírà bákan náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wàlámi ẹja aláwọ̀ àyíwájà kò ṣe àwọn nǹkan yìí kò ṣe ní àwọn nǹkan tí ó jẹ́ wàhálà kò ṣe fún wa kò ṣe nínú ẹ̀sìn ọlọ́run bá ìkẹ́ rẹ̀ ìgẹ́ rẹ̀ kó tún lọ bá oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tàwọn ará alẹ́ ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà rẹ̀ pátápátá tí yóò fi dijọ́ gbẹ̀ndàkìyà màálà ọmọ àmì lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run a tún máa tẹ̀síwájú fẹ̀yìn tẹ̀ tún gbọ́ wa ní àkókò yìí lórí ọ̀rọ̀ Islam and civilization al-Islam wal-adora ọ̀làjú Islam kí ni Islam mú wá fáráyé Islam ló lajú aráyé wà ní òkùnkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam ló là wá lójú tàbá dé ilẹ̀ Yorùbá a rí ọ̀pọ̀lọpọ̀ báwọn ọmọnìyàn ṣe ń múra bẹ́ẹ̀ bá délẹ̀ Ìgbò a rí bọ́pọ̀lọpọ̀ ṣe ń múra báwọn èèyàn ṣe ń fi ìpá jí àwọn òbí wọn lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bá délẹ̀ Haúsá a rí bí wọ́n ṣe ń ta ewé mọ́dì tí wọ́n fi ń bora àmọ́ ṣàǹgbà tí Islam dé ó mú ọ̀làjú dé ó yìnyẹn padà kí Islam tó dé a rí àwọn èèyàn tí wọ́n ń bọ igi tí wọ́n sì ń pè lọ́lọ́run ẹlòmíà á sì máa bọ èso á lọ sọ́jà á lọ ra èso wálé á ra dàbídùn á ra bẹ́pẹ àwa máa forí balẹ̀ fún nígbà tẹ́bí bá tún pa á tún bọ́ sídìí èso yẹn á tún jẹ tán pátápátá á tún padà lọ rà míì ṣé ọlọ́run ọba ẹ̀ ló tún jẹ tán yẹn nígbà tó jó òòlà ọlọ́run ò lá lójú àmọ́ nígbà tó ọlọ́run bá wá lẹ lòmíì lójú nu wọn ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn pé kèfèrí mà gbọ́ láyé o òun lọ fowó ara àwọn ra èso òun dẹ̀ ń pè lọ́lọ́run ebi wá ń pa àwọn òun á tún jẹ gbogbo ẹ̀ tán pátápátá ṣọlọ́run wá lèèyàn máa ń jẹ tán eléyìí ní Islam wá báráyé wá là wá lójú kò wá sẹ́ni tọ́lọ́run fi rán òun náà l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam oni kó jẹ́ rahmatan lil alamin kó jẹ́ àánú fún gbogbo ayé pátápátá látara bí Suratu Nur ibẹ̀ ìyàwó ọ̀gbẹ̀yìn òun náà la wá ń lọ yìí ọwọ́ parí là ń lọ díẹ̀díẹ̀ láti máa fi bọ́ sínú àwọn súrà míì pẹ̀lú ògo Ọlọ́run lẹ́ni ajúfẹ́ wo díẹ̀ látara ẹ̀sìn wa kí ló tún mú wa bíyàn ṣe ń gbàyànda nígbà tá a bá fẹ́ wọlé tá a bá tún fẹ́ jáde náà a tún gbàyànda òun náà ni adab lessons of permissions etiquette of permission tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìjókòó nínú ẹ̀sìn wa àwa gbàyànda lágbájá ẹ ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa bá a bá ṣe bẹ̀rẹ̀ yẹn náà tá a bá fẹ́ túká àtúgbọ̀dọ̀ túká kẹ́nìkan kan dìde níwájú olórí kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ á tún gbàyànda kóun fẹ́ kúrò láàrin yóò egbòlé ìlẹ̀sìn wa mú wa ìyẹn ni àyà 63 lòun náà tún fẹ́ ṣàlàyé fún wa àti àyà 64 lẹ́nu pẹ̀lú ògo ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó bẹ̀rẹ̀ bada a'udhu billahi minash shaitanir rajim innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi dájúdájú àwọn onígbàgbọ́ òdodo tá a lè gbà pé lóòótọ́ ni wọ́n gbọ́ lọ́wọ́n bá mi gbọ́ òun làwọn tó ṣe wípé alladhina amanu ọlọ́wọ́n bá yẹn òkun àyà wọn ni wọ́n wà wọ́n gbàgbọ́ lódodo wọn ṣe ìméjì wa rasulihi òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wọn náà wọ́n gbàgbọ́ wọn ṣe ìméjì idha kanu ma'ahu ala amri jahmi nígbà tí ọ̀rọ̀ bá pa wọ́n pọ̀ tí
tí wọ́n jọ wà láwùjọ kan náà lámì ẹ̀dẹ̀hàbù wọn ò ní dédé máa lọ nígbà tí wọ́n bá sọ pé àwọn ṣíwọ́ hátà yẹstadínú àyàfi kí wọ́n gbàyànjá kan take permission pé lausama ẹjọ́ mo ti fẹ́ máa lọ innal ladina yastazinu àwọn tí wọ́n máa ń gbàyànjá lọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ulaika alladina yu'minu billahi wa rasuli àwọn lè gbọ́n la lè pẹ̀lú nígbàgbọ́ òdodo nínú ọlọ́run àwọn sì ni wọ́n gbà ẹ́ gbọ́ tá a lè sọ pé wọ́n gbà nábì gbọ́ wọ́n gbòjúṣẹ́ gbọ́ wa iza sta'zanu kalibadi sha'ni táwọn kan bá wá tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tán fẹ́ gbà yọ̀ǹda pé a fẹ́ máa lọ a fẹ́ ṣe gbá o ọlọ́run bá ní fa'adhan liman shi'ta minhum wá fún àwọn tó bá ń wọ̀nyí níyọ̀ǹda nínú wọn wastaghfir lahum ọlọ́run bá ní lẹ́yìn ìgbà náà wá rè wá foríjì fún wọn torí pé nígbà míì àkókò tán gbà yọ̀ǹda yẹn kò tí ì yẹ kán gbà yọ̀ǹda inna Allah ghafurur rahim ọlọ́run ọba mi ọba aláforíjì ni ọba oníkẹ́ ni la taj'alu du'a ar-rasuli bainakum ọlọ́run ọba mi ó ní la taj'alu du'a ar-rasuli bainakum ẹ má máa pe ànábì ẹ má máa pè é ní pé òmùgọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń pe ara yín pé Abdulrasaq bọ́m̀bí Muhammad wambi ọlọ́run ní la taj'alu du'a ar-rasuli ẹ má máa pe ànábì bẹ́ẹ̀ bainakum ka du'a ibadikum ba'da gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pe ara yín ẹ fi ọ̀wọ̀ sí ẹ fi respect sí qad ya'lamu Allahu alladhina yatasallaluna minkum liwadda ọlọ́run mọ àwọn tí ń yọ́ lọ láàrin yín tí wọn ò ní ṣe kíni tí wọn ò ní gbàyànjá kan tó lọ tí wọn tiẹ̀ ní bọ̀wọ̀ falyahzari alladhina yukhallifuna an amri ẹ lọ ṣọ́ra o àwọn tí wọ́n ń yapa àṣẹ rẹ̀ àṣẹ tó bá pa wọ́n ẹ ṣọ́ra o an tusibahum fitna kí wàhálà ìdààmú dààbò kó má dé bá yín aw yusibahum adhabun alim àbí kí ó má fọwọ́ kàn yín àwọn ìyà ẹlẹ́ta ẹlẹ́ro kó má bàa dé bá yín adhihil mana eléyìí náà ti ní ìtumọ̀ àwọn eléyìí tá a ti fẹ́ gbé yẹ̀wò lẹ́nu alákọ̀ọ́kọ́ hadha aidan adabu arshaduhu Allahu ibada al-mu'minun ọlọ́run bá eléyìí òun náà tún ní ẹ̀kọ́ tọ́lọ́run bá fi la ẹrú sí ẹ̀ lójú tó fi tọ̀nà ìmọ́lẹ̀ sí àwọn onígbàgbọ́ òdodo fi wọ́n mọ̀nà eléyìí náà ọlọ́run bá tó ń sọ fún wa bí istizani inda dukul nígbà èèyàn dá nígbà tá a bá wọlé ọlọ́run ṣàwọn fún wa lánàá kadhalika amuruhum bil istizani inda sọ̀rọ̀ nígbà tá a bá fẹ́ túká náà àtúgbàyànjá náà take permission la síyàmá idha kanu fi amri jami ma'a rasul salawatullahi wa salamu alayhi nígbà tá a bá tún bẹ lọ́dọ̀ àwọn aṣíwájú níbí báyìí ọlọ́run nígbà tá a bá ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run rán síwájú sọ́rán sí wa tí ń ṣaṣíwájú wa ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá min salatil jamaa bóyá akírun jamaa ni àwọn mọ́ṣáláṣí akírun ẹlòmíì asáré máa lọ gbúrúgbúrú àwọn eid àbá lọ sí ọjọ́ ọdún ìran ọdún alọ́kírun ọdún ni àwọn jamaatu àwọn ijtimaa mashru'a àbí àti ẹ̀kọ́jọ láwọn àkójọ kan àwa ń dá ìròrí jọ láwọn àkókò yẹn wa nahu dhalika amruhum Allahu ta'ala an la yanfiru an gbọ́dọ̀ tílẹ̀ lóhun nìkan kí gbogbo yín wá túká tán kẹ́ wá máa lọ kóhun nìkan dá wà á sì rí eléyìí nígbà tí ọ̀rọ̀ jímọ̀ tí ó sọ̀kalẹ̀ àárínú Al-Qur'ani Karim nígbà tí òwò dé níjọ́ náà lọ́hùn ní ìlú Mákà tó wò dé táwọn èèyàn fi ànábì sallallahu alaihi wasallam tán fi sílẹ̀ lórí ìdúró òun ṣe wá sí lọ àwọn tí wọ́n sì fẹ́ rajà àwọn túká àwọn èèyàn díẹ̀ pérégé àwọn kan ní 11 àwọn kan ní 9 ló kù torí Ọlọ́run bá ń sọ fún wa níbí báyìí pé ìrun jímọ̀ Ọlọ́run sọ fún wa pé wa idha ra'ayt Ọlọ́run bá ní wa idha ra'aw tijaratan nígbà táwọn kan bá rí òwò kan business aw lahwan àbí ọ̀rọ̀ eré anfadu ilayhi àwọn túká lọ́dọ̀ ẹ̀ wa tarakuka qa'iman wá fi wọn nìkan lẹ̀ lórí ìdúró kúl rí ànábì sọ fún ọ pé ma inda Allahi khayru min Allahi wa min at-tijara ohun tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run máa lóore ju owó tí wọ́n sáré lọ báyẹn lọ àti eré ṣíṣe yẹn èyí tó wà lọ́dọ̀ Ọlọ́run ó máa dá wallahu khayru raziqin Ọlọ́run ló ń pèsè fún yàn òun lọ́ba tó dáa jù ní olùpèsè torí díẹ̀ wọn níjọ́ náà lọ́hùn àwọn èèyàn níbi àkọ́kọ́
wọ́n á máa sáré kù lọ́dọ̀ ànábì sàsálàm, wọ́n á fi ilẹ̀ pé òun ni Ọlọ́run kó rán àwòkọ̀rán àwa. wọ́n ṣe bẹ́ẹ̀ fún ànábì Musa náà alayhi salatu wassalam, wọ́n ní ẹ jẹ́ kájọ wọ̀lú yìí, wọ́n ní ìwọ nìkan àtọ́lọ́run ọba tó rìn ẹ wọnú làwa ò ní tẹ̀lé ẹ. wọ́n ya pẹ́ ìfàkọ̀tì làwọn nìkan ní kó lọ́jà. torí díẹ̀ eléyìí náà wá tún sọ fún wa kì wá ń ṣe àsìkò ànábì nìkan sallallahu alaihi wasallam, torí pé wíwáyé ànábì òun wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. bóò la ṣe fẹ́ lo ìgbà ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. àkọ́kọ́ eléyìí sọ fún wa nípa ojúṣe ọmọlẹ́yìn sólórí, the rights of followership, ojúṣe ọmọlẹ́yìn sí olórí, to the leadership. báwo ló ṣe yẹ ká bá olórí lò, ìyẹn ni àkọ́kọ́ ń bí. alákọ̀ọ́kọ́ nígbà tá a bá ti wà nínú conference yẹn gbọ́dọ̀ lólórí. àwọn kan wà lẹ́nu wọn ní àpẹẹrẹ kí a máa ní jọ̀mọ́ ká máa kó lórí àwọn kìnnì, olórí gbọ́dọ̀ wà. ìlú tí ò bá ti sí olórí ìlú yẹn ò lè rọgbọ. ìyẹn l'Ànábì sọ́ọ́mì kan sàṣàlá, ó ní kódà kẹ́ máa ṣe ìrìn àjò, ó ní ẹ̀yàn olórí wọ́n lè wá mìíràn àdókùn, ẹ̀yàn ẹnìkan kójú olórí tẹ́ bá jẹ́ mẹ́ta kẹ́nìkan jó lórí, if tẹ́ bá jẹ́ méjì ẹjọ́ ń lọ kẹ́nìkan jó lórí pé ókè o, tí wọ́n bá tiẹ̀ pàdé wa lọ́nà pé ta ló lórí lẹ́yìn lọ, ẹnìkan gbọ́dọ̀ sọ pé I am the leader. so ìyẹn àkọ́kọ́ tí Islam fẹ́ mú wá pé gbogbo kíbi tá a bá ti wà ẹnìkan gbọ́dọ̀ jó lórí. Ọlọ́run ọba Allah olórí gbogbo ayé. tí wọ́n bá wá ní family, bàbá ló máa ń jó lórí family. so kí ẹnìkan wá wọlé afẹ́ wá gbowó nẹ́pà, kí ìyá máa sọ̀rọ̀, kí bàbá máa sọ̀rọ̀, kọ́ máa ta wá lórí inú ilé yìí. ìyá gbọ́dọ̀ panumọ́ fún bàbá, ibi tí bàbá bá ti ń sọ̀rọ̀ olórí gbọ́dọ̀ wà. nígbà tá a bá ti bímọ àkọ́kọ́ tó jẹ́ ọmọ àkọ́kọ́, olórí ẹbí òun nìyẹn. nígbà tí gbogbo èèyàn bá ti fáfá lọ ẹ jẹ́ kó lórí ẹbí sọ̀rọ̀. gbogbo àwọn yẹn náà ló máa ń wà nínú ẹ̀sìn tó já sí pé Islam gbé sílẹ̀. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọlẹ́yìn òun náà ni wípé nígbà tí olórí tí ò bá tí yọ̀ǹda ẹ̀yà o ẹ máa lọ o, a gbọ́dọ̀ lọ, ẹ̀ṣẹ̀ ní nǹkan tó lọ́nà bá ń sọ ń bí ni ẹ̀ṣẹ̀ àyọ̀ǹda. èèyàn á report báyìí o, màá pẹ́ dé meeting ni o, tí bá wá pẹ́ dé meeting ni o, chairman màá tún tètè lọ o, àti gbọ́ sílẹ̀. èèyàn pẹ́ dé meeting ó tún fẹ́ tètè lọ. gbogbo ilé ìpátá olórí wa pọ̀ nínú olórí ẹ̀sìn wà, olórí ẹbí wà, olórí àwùjọ wà, olórí àdúgbò wà, tó já sí pé wọ́n lè kó wa jọ. CDC ni la fẹ́ ṣe ni wọ́n á kó wa jọ, wọ́n bá ti ń ṣe wọ́n bá fẹ́ àkànní yọ́ lọ. torí àwọn nǹkan ń ṣe bẹ́ẹ̀ láyé ànábì Muhammad sallam, wọ́n kàn déédéé máa yọ́ lọ, wọ́n máa yọ́ lọ lẹ́yìn. Ọlọ́run wa ń kìlọ̀ fún wọn pé eléyìí tẹ̀ ń ṣe yìí kò dá rárá. wa iza kanu ma'ahu ala amri jami, nígbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kan bá ti kójọ lam yadhhabu, ẹ má sá máa lọ, ẹ má sáré lọ, ẹ má yára lọ, ẹ má gbẹ̀yìn lọ, ẹ má gbẹ̀gbẹ́ lọ, hatta yasta'dhinu, títí tá a fi fún yín ní yọ̀ǹda. tí wọ́n bá wà ní àwùjọ bẹ́ẹ̀ ni wọ́n bá wà níbi iṣẹ́ kan, ẹlòmíràn ní wọ́n sáàkì mi nígbà tóun náà ò mójú sí ẹ̀ sọ́gà ẹ̀, á ní gbogbo iṣẹ́ wọ́n kórìíra mi, wọ́n ní kúwọ́ náà sọ. nínú àwọn ọ̀gá kan wà, ó sọ fún mi pé ọmọlẹ́yìn òun kí n bóun bá sọ̀rọ̀ ọmọ ibi iṣẹ́, nítorí bá ti ní kó lọ ra pépà wá, newspaper, ó ló ti máa ka gbogbo ẹ̀ kó tó mú dọ́dọ̀ òun, ó ló tún máa jókòó sọ́fíìsì àkàtán. ó ní ṣé wàá rí ni? wọ́n ní kì í ṣe wàá rí o, láì fún níyànda. ó ló máa kà á pálí tó pálí kó tó mú fóun, á nítorí pálẹ̀jọ́ wà lọ́dọ̀ òun. eléyìí haibun kẹfì, eléyìí àdánwò ńlá àti ìbàjẹ́ ńlá, ó burú jáì kéèyàn máa fi bọ́ gẹ́ẹ̀lù. inú ẹ̀ òun náà ni a rí ṣe ànábì Muhammad sallam àti Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. inú ẹ̀ tí Abubakar Siddiq tó fi rálẹ̀ fún ànábì sallam nígbà tó wá fẹ́ wọlé ní Madina, wọ́n á sọ wípé ó ti rẹ Abubakar. ànábì wa Muhammad sallam wá ní ká Abubakar jókòó, kó jókòó kóhun dìde, torí orí ẹṣin orí ràkúnmí kan náà òun náà ni ó ní ìwà jókòó. nígbà tó yá tán bọ́lẹ̀ lórí ràkúnmí, wọ́n tún fẹ́ jókòó síbì kan, ayé ẹnìkan ló wà ń bẹ̀. ànábì ó ti rẹ̀wọ́ jókòó. Abubakar láàlá èmi ò ní jókòó, ẹ̀yin lọ̀gá, ẹ̀yin ni kẹ́ ẹ jókòó kémi dìde. torí pé àwọn tá a fẹ́ lọ báyẹn tán bá yọ sí wa nísìn, tán wá rí ẹ̀yin lórí ìdúró, tán rí mi Abubakar lórí ìjókòó, wọ́n á sọ pé mi lọ̀gá ni, wọ́n á lé mi lọ lọ́run ránṣẹ́ ni, wọ́n á sì wá mú. níjọ́ náà lọ́hùn ànábì gbà sí lẹ́nu sallallahu alaihi wasallam, ànábì jókòó, Abubakar dìde. nígbà táwọn ará Mọdínà yọ sí wọn, wọ́n kọ́kọ́ wò pé ta ló máa jọ̀gá, ta ló máa jẹ́ ànábì, ta ló máa jẹ́ ẹnìkejì. wọ́n wá lo sẹ́ǹsì pé ẹni tó jókòó ọmọọṣẹ́ ló máa ń dìde dúró, ọ̀gá ló máa ń jókòó. wọ́n ní ẹni tó jókòó yẹn ló máa jẹ́ ànábì Ọlọ́run. bí wọ́n ṣe pàdé ẹ̀
tọ̀yàyà ńjọ́ náà lọ́hùn tẹ̀ríntẹ̀rín wọ́n lélẹ̀ nínú àgbọ́yé ìsìláàmù nìyẹn. Tí a bá ti jọ wà tí a bá ti jọ lọ́bì kan pẹ̀lú ọ̀gá wa wá gbé sí àfún wa àwa máa dúró ni ọ̀gá ló máa jókòó láà máa fi rí láyé lẹ́yìn tí pírẹsidẹ́ǹtì bá wà níbi kan àwọn kan ó dúró lẹ́yìn ẹ̀ bí bọ́dígà àwọn á dúró pírẹsidẹ́ǹtì á jókòó gọ́fúnà á jókòó àwọn á dúró chairman á jókòó àwọn á dúró. Inú ẹ̀kọ́ ìsìláàmù lélẹ́yìn pé olórí ayé ẹ gbọ́dọ̀ wà lọ́tọ̀. Bákan náà Ọlọ́run tó ń sọ fún wa àwa náà tá a bá jẹ́ lórí nínú ẹ̀kọ́ ni a gbọ́dọ̀ wà ká lé kókó ká wà too rigid. ìsìláàmù ò fẹ́ kíyàn wá ní nítorí pé mi lọ lórí ọmọọṣẹ́ wa fẹ́ gbà yìí lọ́dún ẹ̀ òní rárá. Ọlọ́run bá ní fáyidà zanu kàlíbà àdìsá ní zan liman ṣe ìtàmì àwọn tó bá tó fẹ́ gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ fún àwọn tó bá wùn ẹ̀ fún wọn ní yọ̀ǹda. má wà ní èmi lọ̀gá rárá kò sáyè. Ẹlòmíà ní bàbá mi kú ní ọ̀gá ẹjọ́ ń jẹ́ lọ ṣe bẹ́rẹ̀ àwọn ṣé o mọ̀ pé ó ti gba casual leave ó ti gbà ní last week láíláíláí kò sí yẹn. àwa náà tún gbọ́dọ̀ rọ̀ àwa tá a bá fẹ́ káwọn ọmọọṣẹ́ náà kan ṣe dáadáa pẹ̀lú wa kán má bàa gbé iléeṣẹ́ wa tà àwa náà á tún rọ̀ pẹ̀lú wọn láwọn àkókò tó ń gbá èèyàn àáwò èwo ló jẹ́ níhùn èwo ni ò jẹ́ níhùn lọ́nà sọ pé lè máa ń ṣí ìtàmìnì fáwọn tó bá fẹ́ nínú wọn. torí díẹ̀ nígbà míì àwọn àkókò tó yẹ ká gbá èèyàn kò yẹ kó yẹ ká gbá èèyàn àmì ẹlòmíà ṣọ̀lẹ Ọlọ́run dẹ̀ ti mọ̀ ó ṣọ̀lẹ ó ti dẹ́ṣẹ̀ Ọlọ́run ní lẹ́yìn ìgbà náà àwọn tó gbá èè o láwọn àkókò tí ó yẹ kán gbá èè fastaghfir lahumullah wá foríjì Ọlọ́run fún wọn. má tún sọ wípé eléyìí tó gbá èè ó ti parun má tún sọ bẹ́ẹ̀ fún wọn tún tọrọ àforíjì fún wọn. torí pé Ọlọ́run ọba mi inna Allaha ghafurur rahim ọba aláforíjì ni Ọlọ́run ọba mi ọba oníkẹ́ni. ní abala ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run bá tó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo ló ṣe yẹ ká respect àwọn olórí. inú Islam respect wà tó pọ̀ nígbà míì wà tá bá fẹ́ kíra wa ẹnìkan ló dúró àmọ́ látara pé pẹ́rẹ́ Yorùbá ló mú àwọn ọ̀rọ̀ Lárúbáwá tó pọ̀ ọ̀rọ̀ Islam Yorùbá ní ẹ rọra sà ẹnìkan ló ń kí o ẹ rọra sà ṣùgbọ́n nínú èdè olóyìnbó kò sí yẹn you welcome ẹnìkan ni ṣùgbọ́n nílò ẹ̀yin wọ́n á lo ẹ̀yin fún. bẹ́ẹ̀ náà Lárúbáwá tó bá fẹ́ kí àgbàlá wọn ahlan wa sahlan marhaban bikum ẹ máa wọlé ẹ máa rọra kò ní máa sọ pé marhaban bika á tún lò fún. tá a bá tó fẹ́ kíra wa tó yẹ ká sọ pé assalamu alayka á tún pọ́nlé assalamu alaykum àlàáfíà Ọlọ́run ìgbẹ́ Ọlọ́run kó máa gbá yín inú àwọn àpọ́nlé ni. ṣùgbọ́n pàápàá jùlọ láàrin olórí àtọmọlẹ́yìn àwọn ibi tó yẹ ká tún lò sí Ọlọ́run bá tó sọ fún wa torí pé àwọn Lárúbáwá ń jọ náà lọ́hùn níbi tó ń bàjẹ́ sí wọ́n bá fẹ́ pe ànábì Ọlọ́run wọn á kàn dúró síta wọn ò ní kanlẹ̀kùn wọn kàn máa ní ya Muhammad ìrẹ Muhammad ta'al bọ́ síbí o mo ṣe máa ń pè nìyẹn. àbí kan sọ pé ya baba Qasim wọn ta'al ó kúrò jù lánàá jáde sí wa fẹ́ rí ẹ. àwọn ọmọ wa ní ànábì lára àmọ́ kò ní lè sọ̀rọ̀ nítorí pé òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run ló ránṣẹ́ kò fẹ́ káwọn èèyàn ó túká mọ́ òun lórí. àwọn ìyàwó ẹ̀ náà kò ní tẹ́ wọn lọ́rùn lásìkò tó ń bá àwọn ìyàwó ẹ̀ ṣe àìdẹ́wẹ̀kẹ́ wọn kàn pé ní bí kẹ́nìkan wọ mọ́ṣáláṣí wá ń sìn ó ní imam ẹ jáde o imam ẹ jáde afẹ́rí yín o bàbá mi ẹ jáde o. gbogbo àwọn ìwà alùpọ̀ àwọn alárúbáwá oko níjọ́ náà lọ́hùn Ọlọ́run bá wá fẹ́ dá wọn lẹ́kùn ànábì tọ́lọ́run rán sí yín tó ń ṣàdúrà fún yín kẹ́lẹ́ wà lùjọ́ náà tó ń kọ́ yín lẹ́sìn. Ọlọ́run ní látàjẹ́ alúdùá ar-rasuli bainakum kàdùá ibadikum ba'da. ẹ má máa lanu pé ànábì jágà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń lanu pa àwọn ọ̀rẹ́ yín àwọn apá kan yín. ẹ lè ṣe bẹ́ẹ̀ láàrin apá kan yẹn lè jọ́ rẹ̀ kẹ́ máa pariwo Qayyum Mahfuz gbogbo yín kẹ́ máa pariwo bó tó bá ti dọ̀dọ̀ olórí ẹ gbọ́dọ̀ fún ní respect. even age yín lè jọra wọn pẹ̀lú olórí ṣùgbọ́n a ti fi sípò olórí ẹ fún ní respect yẹ. a lè fọmọdé jẹ olórí ẹ fún respect. a lè fọmọdé jẹ imam ẹ fún ní respect yẹ. a lè fọmọdé jẹ chairman ǹjẹ́ wò la bínú ìdí wa mi ló ti jáde wọ́n fi hàn jẹ chairman of the local government ó wá fẹ́ lọ bá wọn ní sùúrù kò wọlé èyí wà ní sùúrù ọmọ wa náà ni ẹ sílẹ̀kùn láàlàlà ọ̀wọ̀ yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ ó ti wà lórí ipò. a ní kọ́ mọ́ lọ study medicine ó lọ sí school lọ study medicine ó ti wá di doctor ẹ̀rí wá wà láyé ààrẹ àwa fẹ́ lọ bá òun náà ti nípò kan àwa ní rárá àbí kò tiẹ̀ wà nínú ilé wọn fẹ́ sọ̀rọ̀ àwa ní ẹ má yẹ kí kò tí ì kan ọmọdé ni ẹ má jẹ́ ó sọ̀rọ̀ doctor a medical doctor
àwọn tó pọ́nlé dókítà ọ̀yá ẹ̀ náà dá sí ó lè jẹ́ ọmọdé ìyẹn lọ́lọ́run bá ń sọ ń bí no matter the age is different torí ìdí àgbọ́dọ̀ pọ́nlé ọlọ́run wá kọ́ àwọn lárúbáwá lẹ́kọ̀ọ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa pè é bẹ̀ṣẹ̀ ń pè apá kan yìí wọ́n ní báwọn náà ṣe máa ń pè tẹ́lẹ̀ wọ́n ní yakulun wọ́n á sọ wípé ya Muhammad rẹ Muhammad ya Aba Qasim ìrẹ baba Qasim fanahumullahu azza wa jalla an dhalika ọlọ́run wá kọ ilé fún wọn ó kọ̀ fún wọn pé ẹ tún gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ mọ́ qala faqulu ọlọ́run ní tẹ bá fẹ́ pè nǹkan tẹ máa sọ ní pé ya Nabiyallah rẹ ànábì ọlọ́run ya Rasulallah rẹ òjíṣẹ́ ọlọ́run kan wọn lẹ́kọ̀ọ́ ní nǹkan tẹ́ ẹ tún gbọ́dọ̀ máa sọ nìyẹn Ìmáàmù Qatada onínú ẹ̀ ó ní amárọ̀lọ́hù ìyáhìnbá náà ọlọ́run àṣẹ lọ́lọ́run mú kalẹ̀ fún wọn ó pa wọn láṣẹ láti jọ́ yẹn ẹnìkan ò tún gbọ́dọ̀ rí ànábì wa fi mọ́ láéláé wọn nítorí díẹ̀ bó ṣe wá láti jọ́ yẹn náà ló wà nísìn tá a bá ti gbéyàn sórí ipò àgbọ́dọ̀ pọ́nlé ní ìlú wa mi Buhari ló wà lórí ipò tẹ́lómi bá máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ bí pọ́ ọmọ inú ẹ̀ ló ń bá sọ̀rọ̀ tá a wọ́ Buhari lẹ̀ túrútúrútúrú nítorí pé látara kìí ta ẹlòmíì èyí ta bóyá religious difference bóyá látara ẹ̀sìn ni àbí traditional difference àbí culture difference ó lè jẹ́ látara ìlú tó ti wá ni wọn Yorùbá bọ̀ látara ìkórìíra fáwọ́sá wọn ní àníkímọ́lá takìtì onílẹ̀ yẹn le ta ló ní kó tàta yìí tẹ́lẹ̀ àbí kó tàta kú kó máa lọ àwọn èdè burúkú ni wọn ní ta ní kímọ́lá kó tàta yìí nítorí pé látara ìkórìíra nígbà fún mọ́là kó so lórí wa ọlọ́run bá dẹ̀ ní ó ti wà níṣíwájú nígbà tá a fẹ́ fi Tọ́lùt tá a fẹ́ fi ṣọba àwọn kan ní rárá kò lówó lọ́wọ́ kò ní owó tó fẹ́ fi ṣe olórí lé wa lórí ọ̀làmìyẹ́kùn mìíràn kò lówó ọlọ́run bọ̀ gbala ọlọ́run àlóhùn la fi ṣe ọba lérí lórí Buhari bó ṣe lè wò kó ṣàárẹ̀ tó òun ọlọ́run fi ṣe olórí lé wa lórí a gbọ́dọ̀ gbà fún bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad náà sàsálàm bọ́ọ̀tà fẹ́ bọ́ọ̀tà kó a gbọ́dọ̀ gbà fún òun lànábì gbẹ̀yìn àwọn bàbá wa ní Muhammadu lẹ́ni tọ́ ọlọ́run rán o Muhammadu lẹ́ni tọ́ ọlọ́run yàn bọ́ọ̀tà ń bínú bọ́ọ̀tà ń pẹ́gàn o Muhammadu lẹ́ni tọ́ ọlọ́run rán bó tilẹ̀ nǹkan tá a máa bínú tó òun náà ni akọ́yìndé gbẹ̀gbọ́n òun ló wà lórí ọpọ́n nìsín òun ló dé kọ́yìn a gbọ́dọ̀ gbà fún whether we like it or not òun náà ni ẹ̀sìn ẹ̀ náà ni ó padà jogún wọn lọ́wọ́ wa ń sọ fún wa ń bẹ̀ àwọn míì wọ́n á máa yọ́ lọ wọ́n á máa ṣe kúbẹ́kúbẹ́ ọlọ́run ní ẹ ṣọ́ra o ẹ̀yin tẹ̀ ń yapa àṣẹ ọlọ́run tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ àṣẹ ọlọ́run ìyà ńlá ó ń bẹ fún yín o nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe kíni tẹ́ ẹ̀ bá ti dúró wọ́n ní àwọn eléyìí humul munafiqun àwọn tó jẹ́ munafiki olójú méjì àwọn ló já sí wípé wọ́n á máa yọ sálẹ̀ lọ lọ́dọ̀ ànábì sàsálàm fi yawmil jumu'ah ní ọjọ́ jímọ̀ á máa ṣẹlẹ̀ ọ̀yùzánù bí báàdì àsọ́bí Muhammad sàsálàm àwọn apá kan nínú àwọn ìjọ ànábì sàsálàm àwọn náà láti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yẹn tí wọ́n látara òwò ṣíṣe àbí látara eré kan wọ́n á máa sálọ wọn ò ní gbàyànjá wọn tó sálọ gbogbo ilé pátá ìyẹn ní à ń pè ní ẹ̀kọ́ ẹ̀sìn nínú ẹ̀sìn wa kí mùsùlùmí mọ ẹ̀kọ́ ẹ̀ báwo ló yẹ ká ṣe bá olórí lò ìyẹn náà ló fi wá dọ́dọ̀ tí wá ń bí náà tó bá sọ pé nìkan ti bímọ a lè ti máa pè lórúkọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti bímọ orúkọ ọmọ ẹ̀ là máa fi pè lóòótọ́ láti mọ̀ wípé Ibrahim lẹ́ni ń jẹ́ tẹ́lẹ̀ Ibrahim àmọ́ nígbà tó bá ti bímọ à yí padà àwọn sọ pé Abu Abdullahi Abu Abdulrasaq Abu Abdulfatai Abu Abdulsalam inú ẹ̀kọ́ tí Islam fẹ́ ibùn kó jáwa náà la bí ọmọ yẹn ọmọ wa ni tó ti dàgbà tó ti ń bímọ ní máa porúkọ ẹ̀ pé Razak Abdulrasaq kí gbogbo ará àdúgbò wa mọ orúkọ ẹ̀ ẹlòmíín náà máa wá rìn fín tòun tó jọ ọmọ wa náà àti máa pè abu ẹ̀yà ọmọ àwa náà tún máa dà pé nínú ẹ̀kọ́ ni torí pé ànábì Muhammad náà sàsálà bó ṣe jẹ́ ànábì Ọlọ́run ó tún máa ń respect àwọn ìyàwó ẹ̀ ìyẹn náà tún wà láàrin ọkọ àti aya pé ká tún respect ara wa nígbà míì tó bá fẹ́ pe Aisha a máa dà pé a máa sọ fún Aisha pé ya Aish kò tún ní máa sọ pé Aisha wá ń bí o ìyẹn wá wọ́pọ̀ lẹ́nu obìnrin mi ló máa larúkọ mọ́kùn ẹ̀ lórí ń ta àní Rasheed níta gbangba bí aláìlẹ́kọ̀ọ́ bí ẹni tí ò lajú eléyìí nínú ẹ̀sìn wa ìyẹn náà ni obìnrin ò gbọdọ̀ máa ṣe bí àwọn ará oko ni obìnrin kan wá dídí bọ́ síta kó máa pe ọkọ ẹ̀ lẹ́kan Abdulhamid níta gbangba bí ò ṣe wá tọ́ fóbìnrin bẹ́ẹ̀ ni ò tọ́ fọkùnrin
ọkùnrin tiẹ̀ sì nígbà láyè díẹ̀ tó lóun ni ọkùnrin bá lélẹ̀ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà nínú ẹ̀kọ́ tí Islam gbé kalẹ̀ tó o bá ti máa ń pè ìyàwó ẹ̀ lórúkọ o ti gbélé àwọn ará àdúgbò lọ́wọ́ o ti gbélé àwọn kan lọ́wọ́ kí gbogbo wọn máa pè lórúkọ ni àmọ́ fúnra rẹ̀ ìwọ náà fúnra rẹ̀ kó pọ́nlé Ummu Aisha Ummu ni wọ́n sọ pé ẹ lọ bá Rashida wà fún yín ní nǹkan àwọ̀ ẹ lọ bá ìyàwó ẹ̀ ló ń sọ ẹ lọ bá Rashida eléyìí ìwà ìlàjú ni mo débì kan níjọ́ kan ni mo bá ń sọ pé baálé yín kọ̀ ọ ní ṣe Rashidi mo ní baálé yín ọkọ yín Rashidi ó ti lọ́ fi iṣẹ́ ẹ wá lè fún lọ́wọ́ ó ní báwọn ṣe ń pera wọn nìyẹn tóun náà bá dé ń sìn ló máa sọ wípé Hafsa mo ní wà tí ò dáa ni wọn bá ṣí sura yìí fún wọn Quran chapter 24 the Holy Quran ayah 63 ọlọ́run a bá ṣe fún wọn pé ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o kẹ́ máa kàn pera yín lórúkọ ìwà jàhílì nìyẹn aláìmọ̀kan nìyẹn ẹni tọ́lọ́run bá ti wá lajú ẹ̀ sínú Islam ó ti dẹni tó lajú kò tún gbọ́dọ̀ máa wò wá jàhílì ó gbọ́dọ̀ jó ní mímọ̀ Islam wa ní bí òun jó ní mímọ̀ kún àlímọ̀ jẹ́ ohun tó ní ìmọ̀ tó o bá tiẹ̀ ní ìmọ̀ kó jẹ́ muta'allimọ̀ kó jẹ́ ohun tó máa struggle fún ìmọ̀ tí wàá máa wá ìmọ̀ tí o bá tí o wá tún jẹ́ ohun tó ń wá ìmọ̀ kún sáhìlà jẹ́ ohun tó máa béèrè pé òun náà fẹ́ mọ̀ wala takun jahila má jẹ́ lẹ́kẹ̀rẹ̀ má jẹ́ aláìmọ̀ kan àwọn àfáà ní alijahilu náfà mauta qabla mautihimu àwọn aláìmọ̀ kan wọ́n ti kú síwájú kan tó gbé wọn sínú sàárẹ̀ òkú ni wọ́n wal alimuna àṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ àwọn onímímọ̀ wal alimuna haya fàyín mauta fàhayáwó ṣùgbọ́n àwọn onímímọ̀ alàyè ni wọ́n tí wọ́n bá tiẹ̀ sí mọ́ láyé alàyè ni wọ́n tá a bá ń sọ̀rọ̀ ìwé àfáà tá à ń lò yìí ìwé àfáà wa tafsiri al-Munir Wahba Zuhaili wọ́n sí mọ́ lẹ́nu ṣùgbọ́n wọ́n ń ṣe ìwé wọn là ń lò àfáà wa Ibn Kathir wọ́n sí mọ́ lẹ́nu à ń lòwe wọn bàbá wa Sheikh Adam Lágége bàbá wa Kamaldeen bàbá wa Lágbàjì gbogbo wọn pátápátá bàbá wa Zuglulu gbogbo wọn pátápátá à ń lo tírà àwọn lẹ́nu bàbá Abdulsalam Tádọ̀ à ń lò à ń rí àwọn àkọ́ṣe onímọ̀ làwọn yẹn ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan kì í pẹ́ tó máa fi ń parẹ́ ní gbúrò wọn mọ́ àwọn tí wọ́n ń ti àwọn àfáà mọ́lé gbogbo àwọn àgbúrò wọn mọ́ ṣùgbọ́n à ń gbọ́ àwọn èèyàn ni wọ́n ti Zekutub mọ́lé Zekutub tírà ẹ̀ wà ń ta lẹ́nu president jọ́nà lọ àgbórúkọ ẹ̀mọ́ ní Egypt ó ti parẹ́ nínú tàn Abu Jahli tó dìnà ànábì wa Muhammad sallam àgbórúkọ Abu Jahli mọ́ lójú ẹni tó mọ̀ tán bá bẹ̀rẹ̀ pé ta ló jẹ́ Abu Jahli ọ̀pọ̀lọpọ̀ aláwọn ọmọ ṣùgbọ́n Muhammad kò parẹ́ ìmọ̀ nìyẹn wọ́n nítorí ìdí ẹ̀ kéèyàn jọ ní mímọ̀ ká máa fi ìmọ̀ ká máa fi lo ìgbà ká máa fi ìmọ̀ ká máa fi lo ayé ìyẹn ni nǹkan tí Ọlọ́run bá mi tó tún sọ fún wa láwọn agbègbè torí ìdí ẹ̀ ibi náà láti máa fi àdàgbà ètò tèmi là máa fi tì sí pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di ní ọ̀la àá máa tẹ̀síwájú Ọlọ́run tó ṣọ́ wa di èní Ọlọ́run kó ṣọ́ wa ju ọ̀la lọ Ọlọ́run má gbóhùn lẹ́nu wa má gbetí wa má gbójú wa má gba gbogbo ẹ̀ka ara wa àbí Ọlọ́run abẹ̀rẹ̀ àwẹ̀ náà ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀ jẹ́ àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àrùn burúkú tó ń bẹ láyìíká àgbáyé lásìkò tá a wà yìí Ọlọ́run coronavirus Ọlọ́run bá a kà kó lẹ́ o ọlá bisimilahi rahman rahim Allahumma inna nasaluka bi kulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzalta bihi kitabik aw allamta ahadan min khalqik aw istazarta bihi fi ilmi ghaibi indak Allahumma irfa' 'anna al-waba'a coronavirus min Nigeria wa fil 'alamin jami'a rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanallah wa bihamdihi subhanallah العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.